Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ ẹtì ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025. Àkòrí ẹ̀kọ́ pàtàkì nínú ilé ìwé ìgbàgbọ́. Ìwé orin 2:4 bọ́lọ́run ọba ọ̀run. Ẹ̀kọ́ àkọ́sórí. Bí mo tilẹ̀ ń fọ̀ onírúurú èdè àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́, èmi dàbí idẹ tí ń dún tàbí bíi kíḿbálì olóhùn gooro. Ìwé Kọ́ríńtì kínní 13:1. Bíbélì kíkà. Ìwé Kọ́ríńtì 13 dé 13. Bí mo tilẹ̀ ń fọ̀ onírúurú èdè àti ti áńgẹ́lì tí èmi kò sì ní ìfẹ́, èmi dàbí idẹ tí ń dún tàbí bíi kíḿbálì olóhùn gooro. Bí mo sì ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ tí mo sì ní òye gbogbo ohun ìjìnlẹ̀ àti gbogbo ìmọ̀, bí mo sì ní gbogbo ìgbàgbọ́ tó bẹ́ẹ̀ tí mo lè ṣí àwọn òkè ńlá ní ipò, tí èmi kò sì ní ìfẹ́, èmi kò jẹ́ nǹkan. Bí mo sì fi ohun ìní mi gbogbo bọ́ àwọn tálákà, bí mo sì fi ara mi fún ni láti sun, tí èmi kò sì ní ìfẹ́, kò ní èrè kan fún mi. Ìfẹ́ a máa mú sùúrù, a sì máa ṣeun. Ìfẹ́ kì í ṣe ìlara, ìfẹ́ kì í sọ̀rọ̀ ìgbéraga, kì í fẹ̀, kì í hùwà àìtọ́, kì í wá ohun ti ara rẹ̀, a kì í mú bínú, bẹ́ẹ̀ ni kì í gbìrò ohun búburú, kì í yọ̀ sí àìṣòdodo, ṣùgbọ́n a máa yọ̀ nínú òtítọ́, a máa farada ohun gbogbo, a máa gba ohun gbogbo gbọ́, a máa retí ohun gbogbo, a máa fa àyà rán ohun gbogbo. Ìfẹ́ kì í yẹ̀ láé, ṣùgbọ́n bí ó bá ṣe pé ìsọtẹ́lẹ̀ ni, wọn ò dópin. Bí ó bá ṣe pé ẹ̀bùn ahọ́n ni, wọn ò dákẹ́. Bí ó bá ṣe pé ìmọ̀ ni, yóò di asán. Nítorí àwa mọ̀ ní apá kan, àwa sì ń sọtẹ́lẹ̀ ní apá kan. Ṣùgbọ́n nígbà tí èyí tó pé bá dé, èyí tí í ṣe ti apá kan yóò dópin. Nígbà tí mo wà ní èwe, èmi a máa sọ̀rọ̀ bí èwe, èmi a máa mòye bí èwe, èmi a máa gbèrò bí èwe. Ṣùgbọ́n nígbà tí mo di ọkùnrin tán, mo fi ìwà èwe sílẹ̀. Nítorí pé nísinsìnyí àwa ríran bàìbàì nínú àwòjíji, ṣùgbọ́n nígbà náà ní ojúkojú. Ní ìsinyìí mo mọ̀ ní apá kan, ṣùgbọ́n nígbà náà ni èmi ó mọ̀ gẹ́gẹ́ bí mo sì ti di mímọ̀ pẹ̀lú. Ǹjẹ́ ní ìsinyìí ìgbàgbọ́, ìrètí àti ìfẹ́ ń bẹ, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ṣùgbọ́n èyí tí ó tóbi jù nínú wọn ni ìfẹ́. Ẹ̀kọ́. Pọ́ọ̀lù àpọ́sítélì dárúkọ ẹ̀bùn ẹ̀mí 5, ó sì ṣe àfihàn pé bí a kò bá ní ìfẹ́, lílo àwọn ẹ̀bùn wọ̀nyí kò ní ìtumọ̀ kankan. Onírúurú èdè tí kò bá ní ìfẹ́ jẹ́ asán. Ìfẹ́ ni ó mú kí ẹ̀bùn náà ní ìtumọ̀. Ilé ìjọsìn tí kò bá ní ìfẹ́ máa ń dín iye àwọn ọmọ ìjọ àti oníwàásù náà kù. Ṣùgbọ́n ilé ìjọsìn tí ó ní ìfẹ́ máa ń gbòòrò sí sísọ òtítọ́ nínú ìfẹ́. Ìwé Éfésù 4:15. Ìfẹ́ kì í yọ̀ ní ìwà búburú, ṣùgbọ́n àwọn ará Kọ́ríńtì ń yọ̀ nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n ń jẹ́ kí ó wà láàrin wọn. Ìwé Kọ́ríńtì 5. Láti fi ìfẹ́ hàn, a gbọ́dọ̀ wá bí a ṣe lè dáríjì ẹ̀ṣẹ̀ ara ẹni, kí a sì ràn án lọ́wọ́ láti ṣe ohun tó tọ́. Ìwé Jẹ́nẹ́sísì 9:20 dé 23. Àwọn onígbàgbọ́ ni Ọlọ́run kọ́ láti ní ìfẹ́ ara wọn. Ìwé Tẹsalóníkà 1:4-9. Ìfẹ́ irú èyí ni Bàbá fi hàn nípa fífi ọmọ rẹ̀ kan ṣoṣo fún wa láti gba ènìyàn là kúrò ní ìparun àìnípẹ̀kun. Ìwé Jòhánù 3:16. Ọmọ Ọlọ́run náà tún kọ́ wa ní ìfẹ́ nípa jíjọ̀wọ́ ara rẹ̀ fún kíkàn mọ́ àgbélébù nítorí ẹ̀ṣẹ̀ wa. Ó tún pàṣẹ pé kí a ní ìfẹ́ ara wa. Ìwé Jòhánù 13:24 dé karùndínlógójì. Ẹ̀mí mímọ́ kọ́ wa ní ìfẹ́ láti fẹ́ ara wa nípasẹ̀ títú ìfẹ́ Ọlọ́run sínú ọkàn wa. Ìwé Róòmù 5:5. Ẹ̀kọ́ pàtàkì jùlọ ní ilé ẹ̀kọ́ ìgbàgbọ́ ni pé kí a ní ìfẹ́ ara wa. Ẹ̀rí pàtàkì jùlọ ni pé ènìyàn ń dàgbà ní ìgbésí ayé Kìrìsìtẹ́nì ni níní ìfẹ́ tí ń pọ̀ sí Ọlọ́run
sí àwọn ọmọ Ọlọ́run àti sí àwọn tí kò tíì mọ Ọlọ́run. Ìfẹ́ jẹ́ ẹ̀jẹ̀ tí ń rìn nínú ara Kristi. Ẹ̀kọ́ àmúrelé: ọ̀nà kan ṣoṣo tá a lè gbà lo àwọn ẹ̀bùn tẹ̀mí ni nípa ìfẹ́. Àdúrà: Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti ṣe iṣẹ́ rẹ nínú ìfẹ́. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.